ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti gbé ìgbésẹ̀ lórí ìlera ààrẹ àná tó gbàjọba lọ́wọ́ ẹ̀ ajagun fẹ̀yìntì Muhammadu Buhari. Bẹ́ẹ̀ ló ti gbé igbákejì ẹ̀ ìyẹn sẹ́nẹ́tọ̀ Kashim Shettima ó ti gbé dìde láti lọ ṣàbẹ̀wò sí Muhammadu Buhari ní ìlú London tí ó ti ń gba ìtọ́jú lórí àìsàn tí ó ṣe é. Ẹ rántí wípé lẹ́yìn ọdún mẹ́jọ tí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó fi darí orílẹ̀-èdè Nàìjíríà ìyún láàrin ọdún 2015 sọdún 2023 ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló gbàjọba lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ wípé láti ìgbà náà ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa ń fọn rere ààrẹ àná ìyún ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ni, bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ nù ìjọba Tinubu lórí àwọn mínísítà kan ni wọ́n ti ń sọ̀kò ọ̀rọ̀ sí Buhari àti ìjọba ẹ̀ pé ìṣòro tó orílẹ̀-èdè wà nínú ẹ̀ tó fẹ́ jẹ́ kí àwọn mẹ̀kúnnù kan máa bú Tinubu wípé Buhari ló wà nídìí ẹ̀ nítorí pé lásìkò tí wọ́n wà ní ìjọba wọ́n bà nǹkan jẹ́ kọjá sísọ. Ṣùgbọ́n bọ́rọ̀ bá dorí Tinubu fún rẹ̀ a kì í gbọ́ burú lẹ́nu abọ́ rẹ̀ ni Tinubu máa ń fọ̀rọ̀ ṣe. Tinubu kò fọjọ́ kan da ẹ̀bi lé Buhari lórí, kódà ó máa ń yìn ní pé òun gan ló ṣe orílẹ̀-èdè yìí ló ṣe dáadáa nítorí pé olóòtú èèyàn ni kò sì fi irọ́ àti jẹgúdújẹrá kò fi ṣe ìjọba Nàìjíríà. Ṣáwo ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ni ariwo mà jáde wípé ara Muhammadu Buhari ọmọ bíbí ìlú Daura ní ìpínlẹ̀ Katsina wọn lára bàbá náà ya àyẹ̀wò ìlera èyí tó lóyìnbó ń pè ní routine medical check-up. Òun ni Buhari ló lọ fún ní ìlú London lórílẹ̀-èdè United Kingdom. Ṣùgbọ́n nígbà tí wọ́n ní bàbá náà tó dé ìlú London náà lọ́rọ̀ máa yíwọ́ tí ìlera ẹ̀ tó yíwọ́ o tó sì di pé àìsàn òjijì tí ẹnikẹ́ni ò mọ bí tó ti wá kọlù eléyìí lè débi pé wọ́n ní ẹ̀ka tí wọ́n ti ń tọ́jú àwọn aláìsàn tí ipò wọn bá burú ìyún intensive care unit ICU ni wọ́n gbé Buhari lọ. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé ìròyìn jáde pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀hún ni Buhari wà, ṣùgbọ́n ọ̀kan lára àwọn agbẹnusọ ẹ̀ lásìkò tó wà ní ìjọba Nàìjíríà Alhaji Bashir Ahmad ó padà fi sílẹ̀ pé ó fapára sí fi àtẹ̀jáde síta pé ara Buhari ti ń yá, ìlera ẹ̀ kò sì burú tó bí àwọn èèyàn bí wọ́n ṣe ń gbé kiri. Ṣá o ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti gbé ìgbésẹ̀ lórí ìlera Buhari o. Ó ti rán igbákejì ẹ̀ sẹ́nẹ́tọ̀ Kashim Shettima ó ti rán lọ láti lọ wo àlàáfíà Buhari àti láti jẹ́ kó di mọ̀ pé gbogbo ìtọ́jú náà ní ìjọba òun yóò gbé. A fìdí ẹ̀ múlẹ̀ wípé lẹ́yìn tí Shettima tó lọ síbi ètò tí ààrẹ orílẹ̀-èdè Ethiopia ààrẹ Abiy Ahmed Ali tó pè sí ìyẹn ètò kan tó ń ṣe ìtàn pè ní East Africa Countries Green Legacy Initiative ètò wáyé ní ìlú Addis Ababa tó jẹ́ olú-ìlú orílẹ̀-èdè Ethiopia. Níbẹ̀ ni Tinubu ló ti sọ fún Shettima pé ibẹ̀ ni kó gbà lọ sí ìlú London. A sì fìdí ẹ̀ múlẹ̀ pé ọjọ́ àìkú tí ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ yìí òní Shettima ló gbéra kúrò lálẹ́ ní ìlú Addis Ababa lórílẹ̀-èdè Ethiopia tó sì balẹ̀ sí ìlú London ní ọjọ́ Monday. Bó ṣe débẹ̀ lọ́jọ́ Monday ọ̀sẹ̀ yìí ló gba ọ̀dọ̀ Buhari lọ tó sì wú ilé rẹ̀. Bẹ́ẹ̀ ló jíṣẹ́ ọ̀gbẹ́ Tinubu fún pé òun wà lẹ́yìn ẹ̀ o, òun ò pàtì, òun yóò sì gbé gbogbo ìnáwó ilé rẹ̀. Agbẹnusọ Kashim Shettima ọ̀gbẹ́ni Stanley Nkocha ó fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ lọ́gọ́ òun lọ sí ìlú London ṣùgbọ́n òun ò ní sọ nǹkan tó lọ ṣe ń bẹ̀, òun ò sì ní lè sọ bóyá ọ̀dọ̀ Buhari ni ó lọ.